báyẹn yà tí bá ti délé máa pè ní àdúgbò yìí mo wà kò bẹ́ẹ̀ ni mo wà kò bẹ́ẹ̀ ni mo wà ilẹ̀ ìgbé báyìí ẹ̀ sọ fún wa. à ń bọ̀ wá sí ok grandpère tout à l'heure. ẹni sùúrù ọba yà wá ṣàlàyé. ẹ wá omi kọ́ bá rẹ kẹ́mọ́ fẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tí ẹ sì tọ́ ní sùúrù ṣé ń bá yín sọ nǹkan. nípa mi yìí o àwọn ké lélẹ̀. àwọn ìsìnjẹ wọn ké. bá bẹ jẹ dákẹ́ ẹ yan gẹjẹ lẹ. ẹ yín kéré sí ẹni báàkì yìí. à ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ yìí. àwọn báàkì fún mi níbi tí what do you want. èyí yọ lè pa. àwọn sọ pé qu'est-ce que tu fais. èyí ọbẹ̀ dàn lóhùn níbi tí. qu'est-ce que tu veux. àyìn ti kó lọ́nà iṣẹ́ mọ́tò àwọn ló wà níbi yìí àbí èyí ti kó. à ń bọ̀ bàbá à ń bọ̀ kàlọ́ ẹ ti ń gbọ́ tó ti pariwo Yorùbá fẹ́ dájú lára Nàìjíríà òun là ń ṣe àtijọ́ ṣe tẹ́lẹ̀ so ibi tí a ti lọ ta sọ fún pàǹpọ̀ òun là padà lọ́bẹ̀ tábàdé ó máa kàn yín náà bí ẹ jẹ́ akọ́ lọ ṣe torí gbà tí àwọn Fúlàní ṣe wàhálà pẹ̀lú wọn lọ́hùn àwọn ìlú tó kọ́kọ́ gbà wọn làwọn kọ́ ní ká kọ́ yanjú gbogbo alájọ wà ń bẹ̀ a fẹ́ dá dúró kàwé kí gbogbo wa ń kọ́ kí ni wàá lè dùn ká lè ṣọ̀kan kí ètò tuntun kó dé gbogbo báyìí bá ṣe wà tẹ́lẹ̀ ní káwọn àwọn olè ni wọ́n àwọn ọ̀gá wa olè àwọn òyìnbó wọ́n pè wá sí Nàìjíríà wọ́n pè wá sí Benin wọ́n pè wá sí Togo àwọn ọmọ ìyá kan náà wọ́n fẹ́ dèdè wa rú pẹ̀lú Ọlọ́run fún wa ṣe táwa bá fọn anglais yẹn nígbọ̀ tẹ́yìn bá sọ Faransé nígbọ̀ àbí bẹ́ẹ̀ a dúpẹ́ pé èdè wa yẹn Yorùbá yẹn ò kúrò so nǹkan tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn so ó níbi tá a ti lọ tẹ́lẹ̀ akọ́fẹ́ lọ yanjú bẹ́ẹ̀ ògbó bí náà ló máa dé kò sí tí ò ní dé torí tí wàhálà bá bẹ̀rẹ̀ kì í ṣe bèmí òní gbogbo iná lè máa dá sí sọ ní ká kọ́ lọ àwọn tó súnmọ́ ní. Ọlọ́run fún wa. so kẹ máa bàtẹ́ wa ń gbé òfin bàbá yìí àwọn ẹlẹ́yìn babájọ́ lọ ní àwọn ò sí ní ara. ẹ̀rọ bíi babájọ́ lọ ní àjọ lọ ṣiṣẹ́ yẹn a lọ ṣe ní àná tó kọjá bí so a ṣe tún padà lọ báyìí ẹ fọkàn yín balẹ̀ akọni. ọ̀dà ẹ̀wọ̀n yẹn kó má pẹ́ onípa ẹ̀ máa rí tó rẹ̀ bàbá dédé akọni tó.